ó rí pé bẹ́ẹ̀ yẹn àwọn kókó yẹn ti ń gbẹ débi pé àwọn kókó yẹn ga ń dà ló fúnri àti léyìí alólè 150 no alólè 200 alólè 50 lámì ìsèpapọ̀ àgbẹ̀ àgbàdo yẹn sínú igbó lọ ni. Inú igbó. kódà èèyàn lè rí iná rí igbó ga tó báyìí. Ẹ wá gbìn bẹ́ẹ̀. àwọn ọmọ àbàwọn tí wọn bá mi gbìn òun àtàwọn èèyàn rẹ nínú igbó la gbìn sí. Ẹ wá fún igbó ìgbà tó ibi tẹ́ ẹ wá fún. ìgbà tá la wá fún ẹgbẹ́ Israẹli yẹn nígbà tá a wá fín tán nígbà tá a gbìn tán la fín tá a fín báyìí inú igbó yẹn làgbàdo yẹn wù sí. Ọkàn jáde ń bọ̀ bẹ́ẹ̀ ni. bí ṣe ń jáde ń bọ̀ yẹn ní kókó sì ń làwọn kú díẹ̀ díẹ̀ làgbàdo yẹn ti jáde bá nìyẹn ogun yẹn tí ì ṣe tán lára ẹ̀gán bẹ́ẹ̀ yẹn bó ṣe wà. kì í ṣe tán. ó di next week bẹ́ẹ̀ ni sèkásí tó fún ọ náà ìtawà ló fún un nígbà láti. Roko mọ́ rárá nìyẹn. ta ló ń tulẹ̀ mọ́. o sọ ọ̀rọ̀ kan roko nulẹ̀. àwọn tí wọn bá kàn san kó tí wọn gbàjọ tí ó sùn. ìtẹ́ máa ń bá yẹn lẹ́rù kó ìròyìn náà ni máa ń bá yẹn lẹ́rù jù. tètè máa fẹ́ roko sagbára káàkiri ní ẹ̀dá lẹ́nu. agbára ọ̀tá bẹ́ẹ̀ sì tó àwọn tó gbogbo òroko mọ́ tó gbogbo gan ti mẹ́sẹ̀ ń kọ́ ọmọ sẹ́kiri lẹ́yìn kí wọ́n falẹ̀ sí gàndì kí wọ́n sálẹ̀ kí wọ́n kọ́. wọ́n sì ń roko lọ́jẹ̀ o àwọn tó gbogbo roko lọ́jẹ̀ àbí àwọn roko. ṣé wọ́n gbà wọn ní alágbàsí mẹ́rin náà. kíni tó gbogbo ní ọ̀jẹ̀. ìbẹ̀rẹ̀ kẹ́ pọ̀ jù sí. níwò náà ní sì wọ́n ń roko ẹ bá gbin láwọ́ roko. yóò roko ẹ bá gbin láwọ́ roko. orúkọ sí fínú lá. tí wọn tó bẹ jẹ pé tí kókó tó ibi lálọ kò tí ì sóògùn tí wọn fi ń fi lápapọ̀ mọ́ kókó. tàgbàdo nìkan ló wà tẹ̀gẹ́ náà wà. tẹ̀gẹ́ náà ti wà tìṣú náà ti wà. ṣùgbọ́n mi ò lè lo tí ìbá rí kí wọ́n lò ó ṣe bí mi báyìí. mo rí ẹni tó